No, it's true now. Ṣé pé àwọn ọmọ yóò lè wo GoTV pẹ̀lú epo? Níbo ni ó ti wò pẹ̀lú petrol tó wà níta? Ó wo GoTV. Tẹ bá délé tó máa lọ sí pé kìíní kò. Bóyá òun wà ní holiday tí wọ́n ti lówó tán rẹ̀ epo sínú generator. Ṣùgbọ́n tó kèmí àti ìyá wọn pé kákan mọ pọ́ǹpù omi sókè wọ́n wá sọ wípé àwọn ń wo GoTV láì ṣe pé ń pọ́ǹpù omi sókè wọn ò jiyàn dá. Ṣé mo lè fẹ́ po 6,000 wo GoTV ni? Mo struggle gan torí àtijẹ lásán ni mọ́tò ẹ̀mọ́ bí mo ṣe jẹ́ lórí àmọ́ ẹ̀dẹ́bà and drop of truck. Bọ́ọ̀mọ ẹni ò ṣe díbẹ̀ bẹ̀rẹ̀ ni ó wà ń bẹ̀ yìí. Owó skul nǹkan ṣé wọn ò fowó skul wọn ṣe jẹnẹra epo sínú jẹnẹra. lọ́kàn mo mí pé president ọmọ ẹni ò ṣe díbẹ̀ bẹ̀rẹ̀ tá a fi lẹ̀kẹ̀ sí díẹ̀. Ọ̀túnba agbára tẹ̀yìn ká Ọ̀túnba agbára tẹ̀yìn ká agbára jagbára lọ ẹ mọ̀ pé kò dọ́gba. Bàbá báwo ni ò ṣe dọ́gba. Nítorí pé bóyá ẹ̀kọ́ 100 naira àti àkàrà 100 naira mọ̀ jẹ́ 6,000 níwà. Ọ̀túnba kò easy rárá owó yẹn kàn pọ̀ báyẹn lójú èèyàn báyìí nígbà bá dáwọ́lé ẹ̀ wò tó kù Michael agbagba 25-30 tẹ̀lé orepo bíi 150,000. wàhálà dé o. Ẹ wá ní kẹ́ yẹ nìkan kú òun bẹ́ẹ̀ ẹ fẹ́ lómi sí níbo lẹ ti fẹ́ yọ kú o. Mo ní bá ṣe mọ́ bá yí nìyẹn àwọn tán bọ̀ lẹ́yìn ìlànà wọn ń ṣe mí. Ẹ bá wà tiẹ̀ ti níbi tá à ń bò nítorí bọ̀ tá a orí ibùgbé. wàhálà dé o. Ọmọ yìí ti fẹ́ débì kan dúró ń gbọ́ ọmọ bá parí yunifásitì mà ní ẹ̀yin lẹ́ẹ̀mọ sáàfù ara yín yòókù tó bá ti jáde anybody wọn mo ti pè é gúnlẹ̀ tó bá ti jáde tó jáde ní OAU wọ́n lọ sáàfù tán mo ní tó bá fẹ́ lọ sí tágbára ẹ bá ka ni. Wọ́n rẹ̀ ní sí àkàn ní ìfẹ́ tó parí ní Èkó tágbára ọmọ bá ti ka ni. bó ṣe bá ṣe máa bá lọ lélẹ̀. Ọlọ́run nìkan ló lè sọ yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ yóò ṣe rí ẹ má jà fọkàn sí pé kìnní àpò ráìsì ní ìsìn ó di 52, 53. Ọmọ kankan ò tẹ̀rù tí jẹ ráìsì ní ìsìn láìsí olówó ráìsì tó yẹ pé ńgbà táwọn ra ráìsì gan fún yàn 10,000 ní àpò ráìsì. kí wọ́n lè ń fa àwọn jẹ́ ńlẹ́ ìgbà tó. Ẹ̀bà ni o ó mú gàrí lọ́sàn-án láì ti dalẹ̀ ẹjẹ́ àtẹ̀bà ká fi búre jẹ́. Kọ́ńtà ti lífù ni. kì í jẹ́ kó bóyá. Tó bá tiẹ̀ sọ pé ó mú gàrí mo fẹ́ fi panu sà ó ti jẹ́ǹjẹ́ ọ̀sán ẹ̀nu. Ó mú gàrí ọ̀pọ̀ panu Ọ̀túnba òbí yẹn ó ti jẹun ọ̀sán nù. Ó ti jẹun ọ̀sán nìyẹn. tó bá sọ pé inú kò ń lò ń kọ́ òwe. inú ò lè kàn wọ́n ti mọ́ wọn lára. Àwọn tó ti mọ́ra Ọ̀túnba àwọn tó máa jẹ tọ́kì nìkan náà ò lè sún débẹ̀ ó tọ̀ wọ́n sọ wípé táífọ̀dù ti mú òun àwọn eléyìí ó ti mọ́ra. Ọlọ́run ṣàánú wa o ẹ jẹ́ kó rí bàbá wàhálà wa o. Ṣé tí ẹ̀yin tẹ́ bá súnmọ́ àwọn tó jẹ́ pé wọ́n ń tiraka ni ẹ gbóríṣiríṣi ìrírí tó jẹ́ pé ẹ̀yin gan náà máa káàánú wọn pé ṣerú eléyìí tó wà. Ẹlòmíì nínú àwọn ọmọ olówó yẹn láwọn ò lè kọ ẹ́sẹ̀ lórí wípé stubbornness nígbà tí ò rí tí ò tó forí ara darú ẹ̀ rí. Ẹlòmíì ò lè kọ nǹkan lẹ̀ pé ẹnìkan sọ́ba pé stubbornness. nínú àwọn ọmọ olówó yẹn ò lè kọ́ lẹ̀ pé. ọmọ olòṣì ló mọ̀ pé nǹkan kan jẹ́. Ẹ mọ iye abọ́ gàrí ní ìsìn abọ́ ráìsì. Abọ́ ráìsì. Ráìsì tó jẹ́ pé àwọn ọmọ kéékèèké náà fi ń panu ní ìsìn 53 àpò ráìsì. Àpò ráìsì ẹyọ oró kan ní. so ẹ lè lọ lé kẹkàn àpò ráìsì kẹkàn fi tì díẹ̀ tilẹ̀ pé káwọn ọmọ. Kóńgò gan àtira oní 250 tán ra gan olókùúta lẹ́mọ̀ wákàkiri tẹ́ lè sànú. Ẹ jẹ́ imported rice níbo lẹ ti fẹ́ ríra. Níbo lẹ ti fẹ́ ríra Ọ̀túnba kò síwèé. wàhálà wa o. Olókùúta yẹn lẹ́rọ rajọ mọ́ sà àti bàbá àtọmọ. Fẹ́ẹ́ jẹ́ láti kùtọ̀ níbo lẹ ti fẹ́ rówó rà. wàhálà dé. Ní ìsìn báyìí àti tí ìlò ẹni tó wà níjọba ní ìsìn àti ìlọ́dún méjì àìlọ́dún mẹ́ta ẹ wo bí tá a bára wa ní ìsìn. Ìgbà tó bá ìlọ́dún mẹ́rin gan ẹ mọ̀ orúkọ ibi ń títì.